Audio Jungle. sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tó sọ minal bidaya ila nihaya ń jẹ́ isharatan ila mudir al-markaz pẹ̀lú àwọn àràbù tí wọ́n máa ń sọ tí gbogbo yín náà ti mọ̀ yẹn. Àmọ́ ohun tó jẹ́ ní bùkátà sí àti jáde àkọ́kọ́ pòfẹ́sọ̀ yìí òun kọ́ ni eléyìí, alákọ̀ọ́kọ́ ẹ̀kọ́ ni, kódà kìí ṣe ẹlẹ́kejì, kódà kìí ṣe ẹlẹ́kẹta, èyí ṣàràbù o. Ó ti jáde bẹ́ẹ̀ rí ní máàdì Ìbàdàn tó ń sọ̀rọ̀ isharatan ila mudir al-markaz. Ọjọ́ tó lọ́dọ̀ àfáàwọ̀ Abdulhakeem An-Nahwi náà bó ṣe ń sọ̀rọ̀ nìyẹn. Àwọn kan máa sọ pé wọ́n ti jú èèyàn kan ó pọ̀ máa fáwa sí fòfin ọlọ́run yá ń ṣe kinní kan isharatan ila mudir al-markaz. Bẹ́ẹ̀ 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 tó fi wá lọ ọ̀rọ̀ bàbá Sheikh Daud Alfa-Ńlá láìpẹ́ yìí tó ń sunkún lórí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tí ó ń ṣẹlẹ̀ ńgbà náà. Kí ni tó fẹ́ kí bàbá yìí ṣe kinní kan isharatan ila shakhsiyyat al-mudir. Ìtì máa ń ṣe táwọn wípé ká máa fún ní ìwọ̀ wípé àgbàlagbà ni. Ó ti wá di lemọ́lemọ́ kó máa dúró wípé ó fẹ́ faṣọ yìyà mọ́ bàbá Mudirul Markaz ní ọrùn tọ́lọ́hun ò ní gbà. Ló fi wá fà á láàárọ̀ yìí tí mo fi ní àfikà jáde torí ààyè tó ti ṣe. Gbogbo yìí tí máa ń ṣe lẹ́kọ̀ọ́, ṣe níwò, ṣe nìbàdàn. Àmẹ́bí tó ti lọ ṣe yìí nínú Ìlọrin bẹ́ẹ̀ ni la fi gbọ́dọ̀ tètè jáde sọ̀rọ̀ yìí. Àkọ́kọ́ náà, àfáà wa tí wọ́n pè ní Ibn al-Mubarak, àfáà júwe èèyàn mẹ́ta téèyàn gbọ́dọ̀ fúyẹ́. Ọlọ́run náà ni al-ulama, àwọn àfáà, was-salatin, àwọn aláṣẹ ayé, àwọn onípò, lọ́balọ́ba, alágbára ayé, àwọn bọ̀rọ̀ kìíní èèyàn nínú ayé, wal-ikhwan, àtàwọn tá a bá jọ ń jọmọ ìyá, bóyá ukhuwa diniya ni, ukhuwa ta'limiyya ni, bẹ́ẹ̀ àbí ukhuwa wataniya. So ìyẹn bẹ́ẹ̀ ni. Àfáà ní fa innahu man istakhaffa bil ulama zahabat akhiratuhu. Ẹni tó bá ti fúyẹ́ àwọn àfáà tí ó kà wọ́n sí kankan, tí ń yẹpẹrẹ wọn, tí ń faṣọ láàṣọ yìyà mọ́ wọn lára, zahabat akhiratuhu, ọ̀run rẹ̀ ló tà wọ́n. Ń báyé ohun tí ó padà lọ bá wájú Ọlọ́run ń bàjẹ́ nù ni. Wa man istakhaffa bis-sultan zahabat dunyahu. Ẹni tó bá ti wá ń faṣọ yìyà mọ́ wọn lọ́lá, onípò, abiyì, àwọn ọba inú ìlú, ẹ rí i pé kò ní pẹ́ táyé rẹ̀ ó fi bàjẹ́ torí wọ́n mú ṣíkín báyìí. Ìwọ yìí. Àfáà ní wa man istakhaffa bil ikhwan zahabat muru'atuhu. Ẹni tó bá ń fúyẹ́ ìjẹ́ ọmọ ìyá tí èrí ìjọmọ ìyá sí nǹkan kan, ẹ rí i pé ìjọmọlúàbí ara ẹ̀ yóò gbọ̀n dànù ní ẹ̀ ní rí nǹkan kan bẹ̀ mọ́. So ìjọmọlúàbí ara àfáà yìí ti gbọ̀n dànù ní ó jẹ́ kémi náà lọ́rọ̀ táwọn kèfèrí ní mali hazal kitab la yugadiru saghiratan wala kabiratan illa ahsaha. Kọ́pù rẹ̀ ti fúlù lénìí ni. So kọ́pù rẹ̀ tó fúlù á wà tírìtì rẹ̀ lénìí. O ti ń ṣe tipẹ́. Àkọ́kọ́, mẹ́sẹ̀jì mi kó mẹ́ẹ̀ lọ sí ọ̀dọ̀ àwọn tá à ń jọmọ Ìlọrin.
tá a bá lè rí irú eléyìí irú pòfẹ́sọ̀ yìí kó jáde kó sọ adúrú nǹkan tó sọ yìí sí Mudirul Markaz nù Ìlọrin táwọn kan rẹ́rìn tí wọ́n tún hẹ́ẹ̀lì ẹ̀. ìbéèrè mi ni pé mazambul Ilori kí lè ṣe Sheikh Adam, kí ni ẹ̀ṣẹ̀ tí Sheikh Adam ṣe yìí? àwọn kan mọ Sheikh Adam ló gbáwo wọ lọ́rin, àwọn ló ṣe gbá báyìí, àwọn ló ṣàwo báyìí tí wọ́n máa ń sọ. ibi pé èèyàn tí wàá wá nù lọ́rin wá mẹ́ẹ̀ bú ògo yín mọ́ lọ́rin. ìbéèrè ni pé kí lè ṣe Sheikh Adam, kí lè ṣe Mudirul Markaz, kí lè ṣe Markaz, kí lè ṣe àwọn Markazi lọ́dọ̀ yín? kò gbọ́dọ̀ bọ́nù kan mẹ́rẹ̀ẹ̀rin, kò gbọ́dọ̀ jábọ́ nù kan mẹ́rẹ̀ẹ̀rin. lọ́dọ̀ àfáà tó wá yìí tí wọ́n ń jẹ́ olóyè ọba, ìpanilẹ́kùn. àìpẹ́ ìlà rí fídíò yín kan tẹ́ ń sọ̀rọ̀ Mudiru dáadáa. kí ló tún dé tó jẹ́ pọ́dọ̀ yín làátú tí ń rí irú nǹkan báyìí? ṣé ń tẹ́ pé wá ṣe nìyẹn? kí lè ṣe Mudiru gan, kí lè ṣe Markazi gan? àmọ́ ọmọ Markazi ló wà lára yín, kí lè ṣe àwọn ọmọ Markazi gan? kí lè ṣe Sheikh Adam? ẹlẹ́ẹ̀kejì, pòfẹ́sọ̀ ẹnu ń já wáyà yìí, ẹlẹ́kùn ìgbére tó wà yìí, àìpẹ́ yìí ni nínú ìlú wọn bẹ̀ ni wọ́n ń fi ìlú wọn ṣe déédéé Ìlọrin pípé ìrìkódà lú àwọn ju Ìlọrin lọ nínú ẹ̀sìn. àbí ṣe gbàgbé ni? ṣe rò pé Mudirul Markaz wọn bá jà ni? kí ni àlákọ̀ tó wà láàrin yìí? ṣẹ́yìn lẹ́ ń rán wọn sí Ìlọrin ni? ṣẹ́yìn lẹ́ ń rán wọn sí Mudiru ni? èyàn bẹ́ẹ̀. ẹ̀kejì àbí ẹlẹ́ẹ̀kẹta nínú ọ̀rọ̀ mi, òun ni pòfẹ́sọ̀ yìí wàhálà rẹ tó wá pọ̀ lórí Mudiru yìí, wọ́n sì ní al-badi'u azlamu. ó ti ń ṣe tipẹ́ lẹ́kọ̀ọ́ nìbàdàn níwò tá à ń wù ọ́, àmọ́ kó wọnú ilé wá ṣe èyí, ẹ̀tẹ́ àtàbùkù ló kọ lẹ́tà sí. ẹ̀tẹ́ àtàbùkù òun ló kọ lẹ́tà sí. ìkànnì àwọn máa fà wá tó jáde nílé kéwú tó wáyìí, ìkànnì àwọn máa fà wá tó jáde nílé kéwú tó wáyìí ní máa rọ́dọ̀ Mudiru lórí àwọn nǹkan tí bàbá bá sọ pẹ̀lú àwọn ọ̀rọ̀ ẹ̀tẹ́ tó fi dórí ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ àwọn ṣíà láìpẹ́ yìí tó jáde pé àwọn rìsáàsì táwọn bàbá yín ò ṣe, ẹ̀yin wà mẹ́sọ pé ẹ̀yin gbé wálẹ̀ Yorùbá kìnìkan kìnìkan. gbogbo yín ti mọ ọmọ yẹn, ọmọ aláàrin fi yẹn, gbogbo yín ti mọ bí mo ṣe ń sọ yìí. nínú àwọn ọmọ kéwu àfáà wa tó wá sọ́dọ̀ ẹ̀ yìí tọ́jú olóyè ọba yìí, òun ni. so ọmọ yìí ń jáde tó fi di bí ọjọ́ mẹ́rin mẹ́ta sẹ́yìn táwọn èèyàn tún gbé fídíò ẹ̀ kan tó ti ń ṣe kútúbà. àwọn kan ẹ máa sọ pé nítorí àfáà kan jà ìgbà kan àwo kan lọ́mọ yẹn
kí lẹ́sẹ̀ mọ́kàsí gangan lọ́dún ẹ̀ kí lẹ́sẹ̀ mọ́kàsí nínú ẹbí yẹn bí àfá onílé yọ̀tọ̀ mi yẹn náà bóun náà ṣe máa ń jáde against mùdírù ni ẹ kí ni mọ́kàsí ṣe fún yín kí ni Sheikh Adam ṣe fún yín kí ni mùdírù rà ń gba yín pẹ̀lú oore tí mọ́kàsí ṣe yín sẹ́yìn nìkan lẹ́kẹ́ ó mọ́kàsí ni kí ló dé ọmọ yìí ilé kí wà fà tí mo sọ yìí ló ti jáde ó fi mẹ́ ọ̀rọ̀ tí wọ́n ń fà láìpẹ́ yìí pé ana muz'ijun jiddan jiddan tí bàbá mùdírù mọ́kàsí sọ àfáwà ọ̀rọ̀ yìí níyà ọlọ́mọba ṣe dáadáa fún wọn wọ́n wá pósìtì continuation fídíò tàbí kó tó di pé bàbá bínú pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lóde yẹn wọ́n wá pósìtì ẹ̀ pé ìgbà tí bàbá ń sọ̀rọ̀ tí ò ti sọ̀rọ̀ bínú ni wọ́n wá pósìtì fídíò ẹ̀ ìkẹ́nu àwọn mẹ́kéwù bàbá wa tó bí ọmọ tí mo ní alárìnfín ọmọ yìí tó jọ máa fà wá yìí ìkẹ́nu àwọn mẹ́kéwù bàbá wa yìí lágége ń bẹ̀ ló wá kọ́mẹ̀ntì sábẹ́ pósì àfáwà ọ̀rọ̀ yìí níyà yẹn ló sọ wípé he is still saying rubbish ó bá mùdírù mọ́kàsí sọ̀rọ̀ ọmọ yẹn wọ́n pe Mikaeli Abuki àbí nǹkan kan ó máa ń ṣe rọ́ ìdìṣe gbogbo ẹ̀ báyìí through ìkànnú àwọn ọmọ àfáwà Sheikh Abdullahi Mukaddam àbí ìkànnú àwọn àfáwà torí àwọn ọmọ àfáà mi ni wọ́n through ìkànnú wọn ni mo ṣe mọ̀ kò sálákọ̀ láàrin mi àti ẹ̀ kódà ríra ju bí ẹ̀kan abẹ́mẹjì ló wá ń sọ lábẹ́ kọ́mẹ́ntì yẹn pé he is still saying rubbish ó rí fà sí Mọ̀lánà Mùdírù Markaz lọ́mọ rádaràda yẹn lọ́mọ jákujàku yẹn èèyàn kan tó wá wà ní comment section yẹn ó tún bí pé I hope you are not referring to Mudir ó ní what if I'm referring to him did I learn from him àbí is he my afa ó sọnù kọ́mẹ̀ntì yẹn àtìgbà tó dẹ̀ ti bẹ̀rẹ̀ wá pálapàla yẹn ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin bàbá wa bí apatira àti àwọn àfáà yẹn ọlọ́run take side gbogbo post ẹni mo máa ń rí tó máa ń sọ̀rọ̀ kódà àwọn ọ̀rọ̀ tí ó máa ta bá Mùdírù Markaz àmọ́ mò ń wọlá àtàwọn àfáà wa Sheikh Abdullahi Mukaddam àti àwọn ọmọ wọn tí wọ́n jáfà mi mò ń wọlé ẹ̀ mò ń sọ̀rọ̀ àmọ́ èyí tó sọ yìí lọ́mọ jákujàku yìí àmọ́ kò lè dún ní nígbà tó jẹ́ pé ọmọ bíbí inú ń ṣe léyìí táàrí nǹkan kan ṣe fún báwo lọmọ kéwú ṣe wá fẹ́ mẹ́ sọ ọdún ẹ̀ tá a sọ yìí pé kíní òun ló bí jákujàku tọmọ Mukaila yẹn ṣe. so ó wá jáde ó ń sọ̀rọ̀ ìgbà kan ọgọ ṣé ọ̀rọ̀ tó yẹ kí wọ́n bá lọ́dọ̀ ẹni tó pera rẹ̀ pòfẹ́sọ̀ nìyẹn àmúgbàtà tọ́nà sí ń dì wọ́n ní mascom ló ṣe mo ní abájọ oníwòrowòro náà ní wòrowòro kọ́kọ́ mẹ́ rojọ́ kò sí mímọ̀ kò sí fáyídà kankan kò sí kankan lára rẹ̀ ṣé bí pòfẹ́sọ̀ ṣe ń rí ló ṣe rí yẹn. ṣé bí pòfẹ́sọ̀ ṣe ń rí ló ṣe rí yẹn kódà ẹni tí ò gba pòfẹ́sọ̀ sọ lárúbáwá tí ó máa dálẹ̀ kí ló rí dá sínú ọ̀rọ̀ ẹ̀sìn torí tá a bá ń sọ ohun tó ń ṣe yín náà nígbà fẹ́ fi bàbá yín ṣe déédéé Sheikh Adam láti bó síbò
iṣẹ́ òní bàbá rẹ̀ ṣe nú ẹ̀sìn. tẹ́sà ní kẹ́ já dáwọ́lá Sheikh Adamu yìí ni kẹ́ fẹ́ nu já mẹ́ríkàzì yìí ni ó wá ń kó àwọn èèyàn sí mẹ́ríkàzì, kó àwọn èèyàn sí mùdírù mẹ́ríkàzì. Ta ni wọ́n? ta ni ẹ́? báwọn ẹ̀gbọ́n rẹ̀ náà ṣe máa ń ṣe nu nínú ìwé yẹn. ṣe fẹ́ fi ra yín ṣe déédéé mẹ́ríkàzì ni? ṣe fẹ́ fi ra yín ṣe déédéé mẹ́ríkàzì ni? ṣe fẹ́ fi bàbá yín ṣe déédéé Sheikh Adamu ni? ṣe fẹ́ fi khalifa yín ṣe déédéé mùdírù mẹ́ríkàzì ni? torí wípé kí ló fẹ́ gbà gan-an? ọdẹ Ìbàdàn ọ̀rọ̀ mùdírù ni, òdekò ọ̀rọ̀ mùdírù ni, ó tún wà nínú ibi tí wọ́n ti bí wọn nínú Ìlọrin. ẹ̀yin ará Ìlọrin, bẹ́ẹ̀gbọ́n àtàbúrò bá ń jà, bábúrò àtẹ̀gbọ́n bá ń jà, kìí ṣe wípé kára àtàwa máa bá ẹ̀gbọ́n jà kábúrò dákẹ́, àbí kó máa bá búrò jà kẹ́gbọ́n dákẹ́ kó máa wò nítorí pé jà wà láàrin wọn. wíìgì tó ń gbá fún yín yẹn sẹ́nìkan lè dí ní. ṣe bọ́rọ̀ òṣèlú lórí bó ti rí nù Ìlọrin yẹn látọjọ́ tí mùdírù ti fọwọ́ mẹ́kọ̀ọ́ wọn pé ish ẹ máa ṣe lọ́rin. ta ló rò ó tọ́ sọ fún wọn níbi ìjẹkújẹ táwọn àfáà ń jẹ lọ́dọ̀ àwọn olóṣèlú? ta ló rò ó tọ́ sọ fún wọn? wíìgì tó ń gbá fún yín yẹn sẹ́nìkan rí igbá? ibi tí wọ́n dí fún yín yẹn ṣé yẹn kan dí? àwọn làwọn onísúnnà kó pọ́npọ́n gbogbo ẹ̀bùn inú Ìlọrin yẹn. gbogbo àwọn tẹ́ ẹ̀ èlì oníwàásí oníkìníkan kí ni wọ́n rí sọ sí? a sì sọ fún yín pé ògo yín ni ẹ wá ń gbáwọn èèyàn láti ta against the mudir. torí kíni? torí kíni náà? ẹ yọ owó Amẹ́ríkà kúrò nílé kéwìn yìí káwọn nǹkan tí ó kù. ẹ jẹ́ àwọn nǹkan tí ó kù. kí lẹ́sẹ̀ mudir? ń bú sàábé ni o, ń ṣe kinní kan ni o. mudiru ti dákẹ́. ń bú sàábé wo ni mò ń bú? kí ni mudiru tún ṣe gan-an tó bùkátà sí kí irú pòfẹ́sọ̀ òfò yìí, pòfẹ́sọ̀ òfò tó wá láti Ìwó yìí kó wá kó tún wá mẹ́ẹ̀ dá ọ̀rọ̀ ọ̀lẹ̀ wípé àwọn ló tún fẹ́ fèsì? torí kíkí ní lè ṣe nínú Ìlọrin bí èèyàn bá tẹ̀ ń sóko rẹ̀ láti ta nínú Ìlọrin bẹ́ẹ̀ ẹ̀dẹ̀ dákẹ́. àwọn kan tún èèlì ẹ̀, àwọn kan tún rẹ́rìn ẹ̀ ní lẹ́yìn, ẹ̀ ní ẹ̀yìn. kí lẹ fẹ́ pẹ̀lú háàlù tó wà yẹn? kí lẹ fẹ́ gangan? ṣé kó kúrò láyé fún yín? Ọlọ́run ò ní gbà fún yín. kí ni tẹ́ fẹ́? kí lẹ fẹ́ gbà? kẹ́ ẹ mẹ́ dùkọ àbùkù, kẹ́ ẹ mẹ́ dùkọ wípé kó ṣàjábọ́ kó jábọ́. kí ló dé? tó dá sí yín ni? gbogbo tẹ́ ẹ lè pera yín ó dúró dá sí yín ń bá tiẹ̀ lọ́wọ́ ṣiṣẹ́ lọ. ń bú sàábé orin ṣe kinní kan. ọjọ́ òun ló ti sọ̀rọ̀ sàábé gbẹ̀yìn? ló fi ń dùn mí pẹ̀lú àwọn mẹ́kàsì tí wọ́n ń bá irú àwọn pòfẹ́sọ̀ olórí ibú yìí ṣe. àwọn èèyàn dìde ọ̀tá bẹ́ẹ̀ yẹn sílé Sheikh Adamu. onílé yọ̀tọ̀ mi yẹn, ìyẹn ẹni òfò, ẹni àdánù ń lọ nù wo ń bẹ̀. ń pọ́n àwọn ọmọ àwọn ẹbí pòfẹ́sọ̀ yìí bẹ́ẹ̀ bí bàbá yín ti rí àṣírí ẹ̀ lọ́lọ́run padà tú lẹ́yìn wọn yìí. àwọn kan tí bàbá wọn sì lọ lálànà tí wọ́n máa láwọn nìkan ni àṣírí bí wọ́n ti rí lọ́lọ́run tú lẹ́ni kìíní kan. isharatan ila mudiril markaz, lọ́mọ tí ò ní lẹ́yìn yẹn tọ́lọ́run ó gbọ́n gbogbo àlùbáríkà kí o mẹ́kàsì kúrò lára ẹ̀. gbogbo yín wá ẹ wá ti ní kakọ́s against èèyàn kan. ẹ ti ní kakọ́ọ̀sì sàlàfíà àwọn ọmọ ìlú ará àta. kí ló dé? kí lẹ fẹ́ kó ṣẹlẹ̀ gan pẹ̀lú hàlì tí bàbá yẹn wá?
hálù tó wà yẹn táànù jọmọnìyàn ò bá máa ṣe yín, táànù jọmọ Ìlọrin ò bá máa ṣe yín, táànù ìsìláàmù ò bá máa ṣe yín, táànù àfọ ò bá máa ṣe yín, gbogbo yín ń tẹ́ dìde ọ̀táwọn ẹ̀ ní ẹ̀yìn pẹ̀lú ògo Ọlọ́run, pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀ ní ẹ̀yìn, gbogbo ohun tẹ́ rẹ́ ní ilé òun lójú yín náà lọ́lọ́run ó ti parẹ́ pẹ̀lú ògo Ọlọ́run. Kí ló dé? ẹ̀ṣẹ̀ òun Sheikh Adamu ṣẹ̀yìn, ẹ̀ṣẹ̀ wo ni wọ́n ṣẹ̀yìn? Kamari tó ń jáde ìyí ẹ̀yáhùn ẹranko yẹn kó mẹ́ jáde kó mẹ́ ní àwọn àfáà kan tí wọ́n mọ àkídà ló ń sọ òótọ́ mọ kínní, àwọn àfáà oníṣẹ́ rí àní o oníṣẹ́ àwọn onítàn. Sheikh Adamu ló pè lónítàn yẹn. bọ́mọ obìnrin jákujàku kan náà ṣe jáde nìyẹn. Kan ṣàkéré Sheikh Adamu ẹ wá ti ní kakọ́s lórí èèyàn kan, lórí èèyàn kan ẹ ní ẹ̀yìn pẹ̀lú ògo Ọlọ́run. àwa yìí àwa dúró tán ni, àdúró tán. ẹ máa jáde, ẹ máa jáde, àwa yìí náà á máa jáde tì yín. ìwọ pòfẹ́sọ̀ olórí bú o, ìmọ̀ tẹ́ ń pàtẹ mọ́ra ẹ̀yẹn sẹ́ tó bá jẹ́ pé ìmọ̀ yẹn wà lára yín àti ohun tẹ́ ẹ fi ń takò àfáwà, ẹ jáde fún nìkọ́ọ̀ṣì. ìkànnì wọn náà tó jáde lékè oyin ìfúsádùn Ọlọ́run sọ̀rọ̀ fìdáhùn ṣe kìnnìkan bàtàwọn ṣe mùtíwùlá tó jáde, àwọn àfáwà Al-Misri tó jáde, kò ṣe sí ṣe bẹ́ẹ̀ lẹ́ mọ́ kéwù ni àwọn tí mo pè yí sẹ́, àwọn tí mo pè yí, àwọn àfáwà Al-Misri, àfáwà mẹ́kábára, àwọn àfáwà ẹ̀sìn ní òbí wa, àwọn àfáwà Hariri, ẹ jáde ẹ wá kojú àwọn eléyìí. àwọn iṣẹ́ Sheikh Adamu nìyẹn, ẹ jáde ẹ wá kojú wọn. àwọn iṣẹ́ Mudiru Markaz ni ẹ jáde ẹ wá kojú wọn tó bá jẹ́ pé mímọ̀ yẹn wà lára yín lóòótọ́. ẹ mẹ́ blọ́ọ̀fù mọ́. ìwọ pòfẹ́sọ̀ kíni níwọ pírẹsẹ́ńtà yìí kí ló rí dá sí lọ́rọ̀ mímọ̀? ìpèrè ẹ̀ láàbà ṣó nílé kéwù ni? dárúkọ lé kéwù ẹ̀. kí ló dé? ọ̀tá yìí ti wá pọ̀ jù. àní fín lọ́dọ̀ ọmọ kéwù náà. níyẹn ọmọ bàbá wa yẹn kó máa jáde kó lóun fún mi dírù lẹ́sìn gbogbo ìgbà ọmọ jáde tá ni wọ́n? kéwù kíni? kéwù náà dà? sí mudir. ẹ wá ṣe é débi pé fá ọmọ kéwù ní ọmọ Mukaila nílẹ̀ yẹn wọ́n ní saying rubbish. ta ni wọ́n? ìwọ́ tẹ̀ jáde wò sọ Lárúbáwá 10 minutes uninterrupted jáde. èèyàn sọ̀rọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú adúrú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tọ́lọ́mbà dá bàbá yẹn padà. ṣé ẹ ní ẹ̀yìn? Wallahi razim ẹ ní ẹ̀yìn. so eléyìí kí n fi wọ́n lẹ̀, nǹkan pọ̀ tí mo fẹ́ ṣe lénìí. àmọ́ à ń bọ̀ fún yín pàtàkì jùlọ ẹ̀yin tẹ́ ẹ pera yín ní ọmọ kéwú tẹ́ lọ ń kún àwọn ọ̀tá níwò yìí àtàwọn ìwò yìí gan fúnra wọn. à ń bọ̀ eléyìí ẹjẹ́ àfi wọ́n lẹ̀. so bàbá Mawlana Mudirul Markaz hafizahullah wa ra'a, ọlọ́run bá a ṣàlékún sọ, bá a ṣàlékún ààbò lọ́la Ànábì Muhammad lọ́la al-Qur'an al-Karim. bismillah suratu Quraysh bismillahir rahmanir rahim ilafi Qurayshin ilafihim rihlat ash-shita'i was-sayf walyabudu rabba hadha al-bayt alladhi at'amahum min ju'in wa amanahum min khawf. bàbá Sheikh Adam Abdullah al-Ilori àtàwọn òbí wọn méjèèjì àtàwọn àfáà wọn àtàwọn ọmọ kéwúrẹ́ tí gbogbo wọn ti ṣílé tọ́lọ́n lọ ọlọ́mọ àpáwọn pọ̀ kẹ́. bisimilahi kul huwa Allah bisimilahi rahman rahim kul huwa Allahu ahad Allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.